orúkọ Jésù Kristi tí ó ṣe iyebíye jùlọ ni mo ń kí gbogbo ẹ̀yin olùgbọ́ ọ̀rọ̀ ìyè yìí káàbọ̀ sínú ìwàásù yìí èyí tí Diocese ti ilẹ̀ Ifẹ̀ ṣe ètò rẹ̀. Àlàáfíà Ọlọ́run Olódùmarè kí ó máa wà pẹ̀lú gbogbo yín. Àmín. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run Olódùmarè, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún oore ọ̀fẹ́ wíwà níwájú yín ní òwúrọ̀ yìí. Ǹjẹ́ bí a ti ń lọ nínú ọ̀rọ̀ mímọ́ rẹ, mú kí òǹgbẹ rẹ kí ó máa gbẹ ọkàn wa lójoojúmọ́ nítorí Jésù Kristi Olúwa wa. Àmín. Kókó ọ̀rọ̀ tí a fẹ́ fi gbára wa ní ìyànjú ó ní mo pè ní ìpòǹgbẹ fún Ọlọ́run. Ìpòǹgbẹ fún Ọlọ́run. Ẹsẹ̀ ọ̀rọ̀ níbi tá a ti mú àkòrí náà ni ó wà nínú ìwé orin Dáfídì, orin 140, ẹsẹ̀ 1 níbẹ̀. Ó ní òǹgbẹ Ọlọ́run gbẹ ọkàn mi, ti Ọlọ́run alààyè nígbà gbogbo. Nígbà wo ni èmi ó wà, lèmi ó wà tèmi ó sì yọjú níwájú Ọlọ́run. Sáàmù yìí jẹ́ ọ̀kan nínú àwọn sáàmù tí a yàn fún ọjọ́ òní láti kà nínú ilé ìjọsìn wa. Ó ṣeé ṣe kí ó jẹ́ wípé nígbà tí orílẹ̀-èdè Ísírẹ́lì tí a pín sí méjì, èyí tí a mọ̀ sí àríwá àti gúúsù, ni olórin yìí ló kọ orin náà. Ní àkókò tí a ń sọ yìí, àwọn ọba Samaria apá àríwá kò fi ààyè gba àwọn ènìyàn rẹ̀ láti lọ sí Jerúsálẹ́mù, láti lọ ní Jerúsálẹ́mù ní gúúsù láti darapọ̀ mọ́ àwọn ìsìn ní tẹ́ḿpìlì. Olórin yìí sọ nípa ìpòǹgbẹ rẹ̀ láti wà ní ilé Ọlọ́run fún ìsìn, èyí tí kò ní àǹfààní sí ní àkókò náà. Tí a bá wo ẹsẹ̀ 2 tó jẹ́ ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tá à ń gbé yẹ̀wò, ó ní pé òǹgbẹ Ọlọ́run gbé ọkàn mi, ti Ọlọ́run alààyè. Àní níbẹ̀ yìí pé òǹgbẹ ohun tó ń gbẹ ó ní láti rí Ọlọ́run alààyè, kì í ṣe Ọlọ́run òkú tàbí àwọn Ọlọ́run tí kò ní iyè nínú. Ó ní nígbà wo ni èmi ó wà tí èmi ó sì yọjú níwájú Ọlọ́run. A rí i pé ọkàn olórin yìí ó fà sí Ọlọ́run, ó fà sí Ọlọ́run láti dúró, ìfẹ́ rẹ̀ ní láti dúró níwájú Ọlọ́run, láti jọ́sìn níwájú rẹ̀. Tá a bá dẹ̀ wo sáàmù 2 tí a yàn fún ọjọ́ òní láti kà nínú ilé ìjọsìn wa, èyí tó jẹ́ sáàmù 140, òun náà sọ nípa eléyìí, òun náà sọ nípa ẹ̀ nítorí wípé a rí níbẹ̀ pé òun náà ó fi èrò ọkàn rẹ̀ hàn bí ó ti ṣe ní ìfẹ́ láti wà níwájú Ọlọ́run alààyè. Ará nínú Olúwa, bí ó ṣe yẹ kí gbogbo onígbàgbọ́ máa pòǹgbẹ láti wà níwájú Olúwa àláti máa sìn nìyí. Ṣùgbọ́n ohun tó ṣe ni láàánú jùlọ ní ayé òde òní, pàápàá jùlọ ní àkókò tá a wà ní wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní ọkàn wọn kò pòǹgbẹ láti wà níwájú Olúwa láti sìn ín. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀, nítorí ìdí èyí ó ní ọ̀pọ̀lọpọ̀ fi máa ń dájọ́ sí àti lọ síwájú Ọlọ́run láti lọ jọ́sìn níwájú Ọlọ́run, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ní ọkàn wọn kò pòǹgbẹ, nítorí pé wọn kò mọ adùn àti èrè tó wà níbẹ̀. Ìyẹn ni pé ká wà níwájú Ọlọ́run, wọn máa dùn rẹ̀, tán bá máa dùn rẹ̀ á máa wù wọ́n nígbà gbogbo, ọkàn wọn á máa pòǹgbẹ nígbà gbogbo láti wà níwájú Ọlọ́run. Orin Dáfídì, orin 19, ẹsẹ̀ 11 jẹ́ kí a mọ̀ wípé níwájú Olúwa ni ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀ wà. Ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀ tí kìí ṣe àbọ̀, ayọ̀ tí ìbànújẹ́ ò lè wọnú rẹ̀. Níwájú Olúwa ni ó wà. Ara àwọn àǹfààní àti adùn àti èrè tó wà nínú rẹ̀ nìyẹn,
nígbà tá a bá wà níwájú Olúwa láti sìn, a ó ní ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀ tí í ṣe ààbò. Bákan náà ó tún sọ fún ọ ní pé àti ní ọwọ́ ọ̀tún Olúwa ni dídùn inú wà títí láéláé, ni dídùn inú wà títí láéláé. Bákan náà nínú iṣẹ́ àwọn àpọ́stélì orí kejì, tí a bá bẹ̀rẹ̀ sí ní wò láti ẹsẹ̀ 25, ó ń sọ fún wa nípa ìbùkún tó wà nígbà tí ọkàn wa bá ń pòǹgbẹ láti wà níwájú Olúwa. Ẹsẹ̀ 28 ó fi yé wa wípé nígbà tí ọkàn wa bá ń pòǹgbẹ láti wà níwájú Olúwa náà yóò fi pa ọ̀nà ìyè hàn wá, ọ̀nà sí ìyè ayérayé láti inú ọ̀rọ̀ rẹ̀. tó nígbà tẹ́nìyàn bá tó ń ka ọ̀rọ̀ Ọlọ́run tó ń ṣàṣàrò nínú rẹ̀, ọkàn rẹ̀ ó ń pòǹgbẹ láti wà níwájú Olúwa ni. Nígbà tó bá rí bẹ́ẹ̀, Ọlọ́run á wá fi ọ̀nà ìyè á wá fi hàn ru ẹni bẹ́ẹ̀. Ó wá tún sọ síwájú, ó ní bẹ́ẹ̀ ni a ó kún fún ayọ̀, ìbànújẹ́ ò ní lè ráàyè nínú ayé wa. Ayọ̀ ni yóò máa jẹ́, nítorí pé ayọ̀ ni ti ọmọ Ọlọ́run ní ìgbà gbogbo. Nítorí náà, ìwọ olùgbọ́ ọ̀rọ̀ ìyè yìí, mo rọ̀ ọ́, jẹ́ kí ọkàn rẹ máa pòǹgbẹ láti wà níwájú Olúwa, láti sìn ín ní ìgbà gbogbo, nítorí wípé níwájú rẹ̀ nìkan ṣoṣo ò ní ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀ wà. Máa ní ìtara lójoojúmọ́ láti wà níwájú Olúwa, máa ní ìtara lójoojúmọ́ láti wà ní iwájú Olúwa. Orin Dáfídì, orin 121 ẹsẹ̀ 1 tó fi ìpòǹgbẹ fún Ọlọ́run hàn wá. Ó ní, inú mi dùn nígbà tí wọ́n wí fún mi pé ẹ jẹ́ kí a lọ sílé Olúwa. Nígbà tí o bá ń lọ, nígbà tí o bá wá rí èèyàn wá pè ọ́ láti wà níwájú Olúwa, báwo nínú rẹ̀ ti ṣe máa ń rí? Báwo lọkàn rẹ̀ ti ṣe máa ń rí? Ṣé kìí ṣe wípé ìwọ náà wà lára àwọn tó máa ń sọ wípé àwọn kiri yóò tún dé nìyẹn, wọn ní jẹ́ kéèyàn gbádùn? Ilé Olúwa ò nìkan ṣoṣo òun láti lè bá ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀ pàdé. Ibẹ̀ náà láti tún lè ní inú dídùn ní ìgbà gbogbo. Ará nínú Olúwa, lónìí ọ̀rọ̀ Ọlọ́run rọ̀ ẹnìkọ̀ọ̀kan wa. Ọ̀rọ̀ Ọlọ́run rọ̀ wá láti jọ̀wọ́ ọkàn wa fún Ọlọ́run. Irú òǹgbẹ tó yẹ kí ó máa gbé ọmọ Ọlọ́run nìyí, yẹn nígbà tí a bá ń lọ sílé Olúwa. Kì í ṣe òǹgbẹ ẹ̀ṣẹ̀ láti máa dẹ́ṣẹ̀ nígbà gbogbo. Kì í ṣe òǹgbẹ láti máa darapọ̀ mọ́ ayé. Kì í ṣe òǹgbẹ láti báyé máa rìn, tàbí láti máa báyé lọ nínú ìwà ìdá tàbí ìwà tí kò pé. Nítorí náà, pàápàá jùlọ ní àkókò tá a wà yìí, kò sẹ́nìkan tó lè bá wa sí ọ̀rọ̀ Nàìjíríà yìí mọ́, nítorí wípé a ti gbìyànjú agbára wa. Ṣùgbọ́n nígbà tí ọkàn wa tó bá ń pòǹgbẹ láti wà níwájú Ọlọ́run, láti sìn nínú ọkàn mímọ́, nígbà náà ni ohun gbogbo yóò bọ́ sípò, ohun gbogbo á sì tùbà, á sì túṣẹ fún wa. Lórúkọ ti Jésù, Olúwa nínú àánú rẹ̀ yóò ran ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́, yóò ran ìjọ rẹ̀ lọ́wọ́, tó bẹ́ẹ̀ tó jẹ́ wípé ní ìgbà gbogbo ọ̀dọ̀ Olúwa onìkan ṣoṣo òní ọkàn wa òní yóò máa wà. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá olóore wa, dúpẹ́ lọ́wọ́ yín fún ọ̀rọ̀ yín tó ti tún jáde ní wákàtí àti àkókò yìí. A gbé yín ga nítorí pé ẹ ò farapamọ́ fún wa. Torí náà ń bẹ̀ yín Olúwa, kẹ́ fún wa ní oore ọ̀fẹ́ ní ìgbà gbogbo, kí ọkàn wa kó lè máa pòǹgbẹ fún ẹ̀yin Ọlọ́run, kí ọkàn wa kó lè máa pòǹgbẹ fún àti máa wà níwájú yín, láti máa jọ́sìn fún yín. Bàbá, ẹ ṣe léyìí fún wa, nítorí tí a gbàdúrà náà ní orúkọ ńlá ti Jésù Kristi, Olúwa àtolùgbàlà wa. Àmín.